Mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi tí ẹ̀ dẹ̀ ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n máa ń pòwe kan ní ìlú mi. Wọ́n ní ijó tó bá káyàn lára, ẹsẹ̀ méjèèjì lèèyàn fi ń jó. Òun lọ̀rọ̀ Odùduwà tó ká èmi lára, tí mo dẹ̀ mọ̀ pé kì í ṣe èmi nìkan ló ká lára, àwa tó ká lára gbogbo ọmọ Odùduwà tí a ní lọ́kàn pé wọ́n ṣètìwa. Gbogbo wa ni ọ̀rọ̀ yìí kàn lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn tẹ́mi dẹ̀ wá fẹ́ bá sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ òun ni èèkan àwọn méjì pàtàkì lára àwọn ọmọ Odùduwà tó jẹ́ olóṣèlú lórílẹ̀‐èdè Odùduwà yìí, àti kí n sọ pé orílẹ̀‐èdè Nàìjíríà. Àwọn tí mo dẹ̀ ń sọ̀rọ̀ nípa ẹ̀ ni Ọbásanjọ́ àti Tinubu. Mo fẹ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ bàbá Ọbásanjọ́. Ọbásanjọ́ tẹ́ bá ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ tàbí wọ́n sọ fún yín ẹ ṣe dáadáa sí ilẹ̀ Yorùbá, ẹ̀yin fúnra yín dẹ̀ mọ̀ pé ẹ ṣe dáadáa sí wa, torí gbogbo àwọn ọ̀nà tó yẹ kẹ́ ẹ lò láti fi correct gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tá a fi èké àti ẹ̀tàn tá a fi gbé kalẹ̀, gbogbo àwọn correction tó yẹ kẹ́ ẹ ṣe ẹ ṣe. You were the head of state, commander-in-chief of armed forces in 1976 to 1979. Bàbá, ní gbogbo àsìkò yẹn, kó tó di àsìkò yẹn, Gowon ti create state. Western region ọ̀tọ̀ ló wà, northern region ọ̀tọ̀ ló wà, eastern region wà lọ́tọ̀. Nígbà tó dé stage kan, wọ́n create midwest kúrò lára western region. Bí eré Gowon wọlé, ó pín gbogbo ẹ̀, ó pín sí 12 states. Ó kó state tó pọ̀ jù, ó pín dà sí north. Ó gbé gbogbo gọ́ọ̀mẹ̀ntì tá a ṣe ní Nàìjíríà, ó gbé kúrò ní regional government, ó sọ di central government, ìyẹn federal government tá láàrún lé ní. Gbogbo allocation tán bá ń pín, wọ́n á pín by state. And àwọn sáyẹn dẹ̀ ni wọ́n ti ní the highest number of states already nígbà tí Gowon ń pín state. Gowon ò sinmi níbẹ̀, ó tún pín mọ́. Muritala Muhammed dé, ó pín kó tó di pé ẹ̀yin wá take over. Ìgbà tẹ́lẹ̀ take over, expectation wa ni pé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá kẹ́ ẹ ṣe correction tó yẹ kẹ́ ẹ ṣe. Ẹ ṣe correction yẹn bí ti wù ú mọ́, pé kí àwọn north, kí state tán ní kó má pọ̀ ju tiwa lọ ń bí, sáádà kó jẹ́ dọ́gbadọ́gba. Ẹ ṣe eré la pé àwàdà ni títí tó fi wọ 1996. Kò sọmọ Yorùbá tún lórí ọ̀fẹ́ àti wọbẹ̀. Gbogbo àwọn ọmọ Haúsá àti Fúlàní tó wọbẹ̀ tó ń ṣe president wa, tó ń bá create state 6, wọ́n á kó 4 sílẹ̀ Haúsá. Ẹ dẹ̀ mọ̀ pé gbogbo resources wa tó ń pín state by state náà fi ń pín, àti local government by local government. State tí ò ju 1 million in population, tó ń bá pín lọ́dọ̀ wọn, tó ń bá máa pín nǹkan, wọ́n á ní local government state wọ́n lè ní 40 local government. State wa níbi tó wọ bí 3 million 4 million, wọ́n á máa fún wọn níbi 15 local government péré. Tó bá dẹ̀ fẹ́ pín nǹkan local government by local government ni. Ọbásanjọ́ ẹ̀dẹ̀ ń wòran. Ilẹ̀ Yorùbá wá bẹ̀rẹ̀ sí ní lọ sẹ́yìn. You are the president of Nigeria láti 1999 tó fi wọ 2007 tẹ́ step aside. Kí ni impact yìí sí ilẹ̀ Yorùbá? Ìbàdàn sẹ́kọ̀ọ́ ọ̀nà yẹn tó bá ní kẹ́ fi ṣe 8 lane, kò sí kan tó burú mbẹ̀, because it's always busy. Ẹ rí kankan ṣe sọ́nà ọ̀hún. Benin to Ṣàgámù, ẹ rí kankan ṣe sọ́nà ọ̀hún. Mo tẹ̀ wá fẹ́ bi yín bàbá, ta ni àwọn ọmọ Yorùbá tẹ́ lè nawọ́ sókè pé tẹ́ lè sọ pé ẹ̀yin lẹ fa àwọn eléyìí sókè tẹ́ sọ di leader lénìí? Ní tèmi ò lè wà, ṣùgbọ́n ní ti tèmi èmi ò mọ̀ wọ́n, mi ì dẹ̀ rí wọn. Mi ò mọ̀ wọ́n pé orí ọ̀fẹ́ Ọbásanjọ́ làwọn ẹni yìí fi jẹ́ èèyàn lénìí. Èmi ò mọ̀ wọ́n. Tó bá dẹ̀ wà, mi ò rí impact wọn lórílẹ̀‐èdè Nàìjíríà yìí, mi ò rí impact wọn ní ilẹ̀ Yorùbá, I mean rather. Bàbá, ẹ ṣe ilẹ̀ Yorùbá pọ̀ lọ́pọ̀lọpọ̀. Ẹ̀yin fúnra yín mọ̀, ẹ jókòó síbi kọ́lọ́fín yín kẹ́ ro, ẹ mọ̀ pé ẹ ṣe ilẹ̀ Yorùbá. So mo wá fi àsìkò yìí, Yorùbá ní ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ kéèyàn torí náà fàkún sí tẹlòmíì.
ẹ̀yin ò dẹ̀ ń ṣọmọ báyìí, ẹ̀ ń ṣọmọ wa. Bàbá wa lẹ̀yin jẹ́, bàbá wa ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká wá lọ fagbádá sí ọrùn bàbá oníbàbá. Òun ni mo fẹ́ fọ̀rọ̀ yìí ṣe lọ́wọ́ tá a wà yìí. You can still correct your mistakes, bàbá. Mistake tí a fẹ́ kẹ́ correct òun ni ọ̀rọ̀ Odùduwà tá à ń jà fún. Ṣé bẹ́yìn náà fojú yín rí bàbá, ẹ rí bí ìyà ṣe ń jẹ wá nílẹ̀ Yorùbá. Ẹ mọ gbogbo kan tó lọ, tó bá pín allocation ẹ mọ wọ̀nba tó ń kàn wá. Ẹ mọ iye, you are a president twice. Ẹ mọ nǹkan tí Yorùbá ń pa gẹ́gẹ́ bí owó náà, ẹ mọ nǹkan bó ṣe ń lọ sí Abuja. 85% of the revenue of this country, ẹ mọ bí tó ti ń jáde náà, pé ilẹ̀ Yorùbá ni. Síbẹ̀síbẹ̀ àwa ni ìyà ń jẹ jù. Kò sí ní gbogbo 6 states tó wà ní ilẹ̀ Yorùbá, kò sí federal road ẹyọ kan tí wọ́n gbé ṣe for the past 16 years. None, kò sí. State tó bá sọ pé wọ́n ti ṣe ọ̀nà federal láti kan bí 16 years ẹ̀yìn kó wá sọ. Bóyá kí state yẹn fowó ara wọn ṣe, kán ṣe wàá máa lé owó ẹ̀ lọ́dọ̀ àwọn federal government títí. Ẹlòmíì gan ò ní rí gbà, wọ́n á tún fowó yẹn, wọ́n á tún fi ṣòṣèlú. Bàbá, ẹ lè ṣàtúnṣe o, torí mo mọ̀ pé tẹ́ bá gbé ìgbésẹ̀ kan ṣoṣo, ilẹ̀ Odùduwà a máa gbòmìnira ní ṣá. You can correct the mistakes. Àwa ọ̀dọ́ là ń sọ bẹ́ẹ̀ fún yín pé bàbá ẹ ṣe wá dáadáa tó ní ilẹ̀ Yorùbá. Ní Nàìjíríà Army, ọmọ Yorùbá mélòó ni Army generals tẹ́lẹ̀ fọwọ́ ẹ̀ sọ̀yà lẹ́ni? Ní Navy ńkọ́? Even federal civil, mi mọ ọdún ẹ̀ tí ọmọ Yorùbá tó ti, mi ti ẹ̀ mọ̀ bóyá wọ́n rí o, bóyá kò dẹ̀, mi ò gbọ́ nínú ìtàn rí pé ọmọ ilẹ̀ Yorùbá yìí pò ṣe head of service to the federal government of Nigeria yìí rí, mi gbọ́ rí. Ọmọ Hausa ni ṣáá àwọn ló ń ṣe head of service. Ṣé wọ́n kàwé táwọn ọmọ Yorùbá ni? Ìgbà tí ò bá sáwọn ọmọ Yorùbá ń bẹ̀, bọ́n wà ń bẹ̀ gan wọ́n fọwọ́ rọ́ wọn sẹ́yìn. Bàbá, ẹ ṣe àtúnṣe yín. Àsìkò ti tó, a nídìí yín, à ń wá yín, ẹ dìde, ẹ lead the protest yìí, yí pé Odùduwà Republic we are going. Níbi tí ẹ̀yin bá ìrìn àjò yín délé ni kò sí sójà kan tẹ́ṣẹ̀ lè má fi lé yín kiri. Eré orí igi ni. Bàbá, kò sí sójà tó lè lé yín kiri. Kò sí ọlọ́pàá tá máa sọ pé òun wá yín, òun fẹ́ gbé yín. Kò sí DSS kankan tó níbì kan tó fẹ́ wá gbèrú yín mọ́. Mọ́dẹ̀ gbé yín gan bàbá, with your age. Mi ò lérò pé ẹ sọ pé ẹ ń bẹ̀rù mọ́. Ẹ̀yin fúnra yín mọ òtítọ́. Ṣebí pastor ni yín. In other way, I don't know if it is true, but a rí àwọn ọbẹ̀ ṣe ń ṣe. As a matter of fact, ẹ ní PhD in theology, yẹn ní ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀sìn ìgbàgbọ́ yìí. Bàbá, ẹ ṣe àtúnṣe. Ẹ kó wa ẹ ṣíwájú, kẹ́ pe ìpàdé tó bá yẹ kẹ́ pè. Ẹ má fi tòṣèlú ṣe. Ẹ pe àwọn tẹ́ bá mọ̀ pé power wà lọ́wọ́ wọn, àwọn tó lówó dání nílẹ̀ Yorùbá, ẹ pè wọ́n sí ìpàdé yẹn. Àwọn tó di ipò mú, ẹ pè wọ́n. Àwọn tó lóògùn dání, ẹ pè wọ́n. Àwọn tó jẹ́ traditional rulers, ẹ pè wọ́n. Ẹ sọ fáàtì fún wọn pé ọ̀nà tá lè gbà ní tí ilẹ̀ Yorùbá fi máa dá dúró. Ẹ rán àwọn ìránṣẹ́ yín jáde bàbá, kẹ́ ẹ ní kán lọ ṣe ìwádìí káàkiri ibi tí ilẹ̀ Yorùbá dé. Ẹ gbọ́ nǹkan tí gbogbo èèyàn ń pariwo pé we are ready to go. Bàbá Ọlọ́run á lọ́ra ẹ̀mí yín, ẹ tí ì ní kú. Èèyàn ò lè ṣe kó má ṣe mistake yẹn ti ṣe, kò sí, is past. But we are talking of our future now, and the future of our children and the unborn grandchildren tá a fẹ́ ní àtàwọn ọmọ ìran wa tó ń bọ̀. Bàbá, ẹ jà fún wa lásìkò yìí. Ẹ dìde fún wa. Tá a bá gbára wa ń sìn bàbá, we will be slave for life under Hausa Fulanis. Save us. Ìyẹn ti bàbá Ọbásanjọ́. Ọ̀rọ̀ pọ̀, we are still coming. Ṣùgbọ́n ẹ̀bẹ̀ ni mo ń bẹ̀ yín, bàbá wa Ọbásanjọ́, ẹ gbé ìgbésẹ̀. Ẹ gbé ìgbésẹ̀. Ìgbésẹ̀ your mistakes can be forgiven. Tẹ́ bá try láti correct ẹ bàbá, tẹ́ bá gbé ìgbésẹ̀, táwọn ọ̀dọ́ rí yín, táwọn àgbààgbà rí yín, táwọn ọba rí yín pé ẹ gbé ìgbésẹ̀ lótìtọ́ àtòdodo. Believe me, kò sẹ́, wọ́n á gbàgbé gbogbo àṣìṣe tẹ́ ti ṣe sẹ́yìn yẹn ni. Eléyìí tẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́ tó dáa yẹn, òun náà máa wò. That is Yorùbá for you.
it is time baba Odùduwà Republic ó gbọ́dọ̀ ṣeé ṣe à ń lọ. mo wá fẹ́ lọ sọ́dọ̀ ẹnì kejì tí mo sọ pé mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. mo ń ṣàlàyé, mo ti sọ nípa bàbá Ọbásanjọ́ nínú previous one. eléyìí mo fẹ́ sọ̀rọ̀ nípa Tinubu, Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. mo kí yín Bọ́lá Ahmed Tinubu, truly you are a leader. mo gbóṣùbà fún yín torí tá bá ní ká fi yín wé bàbá Awólọ́wọ̀ iṣẹ́ lẹ ṣe. tí ìyàtọ̀ bá máa wà díẹ̀díẹ̀ ni nítorí dẹ̀ lè mú ìyàtọ̀ yẹn wá ni pé bàbá Awólọ́wọ̀ rúlu Western Region, ẹ̀yin ṣe gọ́vnà lórí ìpínlẹ̀ Èkó nìkan. so therefore bàbá Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, èmi gbé òṣùbà fún yín torí when we are talking of human development àmọ́ ipa tẹ́ ẹ kó, àmọ́ ipa tẹ́ ẹ kó, ṣùgbọ́n gbogbo iṣẹ́ tẹ́ ẹ ṣe wọ̀nyí kò lè yọ torí pé kí ni àwọn ọmọ Yorùbá ń jẹ ìyà ẹ̀dẹ̀ ń wò wá níran. ẹ mọ̀ Fúlàní wọ gbogbo ilẹ̀ wa tán, wọ́n gba gbogbo ẹ̀ tán. àwọn Ìgbò wọ gbogbo ilẹ̀ wa tán, wọ́n gba gbogbo ẹ̀ tán. ẹ̀ ń wò wá níran. tá bá ń sọ̀rọ̀ political leader in South West today ní ilẹ̀ Yorùbá, tó bá máa dárúkọ èèyàn kan tó dárúkọ yín á jẹ́ pé wọ́n fẹ́ dárúkọ Ọbásanjọ́ as former president. lẹ́yìn Ọbásanjọ́ kò sẹ́ni tán tó máa dárúkọ kan tó dárúkọ yín náà. Ọlọ́run ló fi yín sípò yẹn, Ọlọ́run ló fi yín sáyè yẹn, ṣùgbọ́n ẹ ṣe dáadáa tó fáwọn ọmọ Yorùbá. ẹ ṣe dáadáa tó. a mọ̀ pé ẹ̀ ń build àwọn leaders, but àwọn leaders tẹ́ ẹ build náà kí ni ipa wọn fún ilẹ̀ Yorùbá? ìgbésẹ̀ wo ló ń gbé láti rí i pé ìyà ò jẹ Yorùbá? wọ́n pín palliative tọ́nà pín, wọ́n kó gbogbo ẹ̀ sílẹ̀ Haúsá, wọ́n pín dà sọ́hun. ebi ò tiẹ̀ pa wá, wọ́n ti sọ pé àwọn ní ìṣẹ́ pọ̀ lọ́dọ̀ wọn jù. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìṣẹ́ pọ̀ lọ́dọ̀ wọn, pé kò sí lọ́dọ̀ tiwa ń bí. àwa a ní ìtìjú ni. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, it is time kẹ́ gbàgbé ọ̀tẹ̀, kẹ́ gbàgbé ìjà ìbá wà láàrin ẹ̀yin àti Ọbásanjọ́. go and talk with him. ẹ lọ ṣe pàdé with Ọbásanjọ́ bí ẹ ṣe fẹ́ gba ilẹ̀ Yorùbá sílẹ̀. eléyìí ló lè fún yín ní orúkọ gidi, eléyìí ló lè fún yín ní òkìkí, and that is what can make you a hero. òun ló yẹ sọ yín di akọni àti akíkanjú ní ilẹ̀ Odùduwà yìí. gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn, you have a lot of enemies. ẹ mọ̀, I don't need to tell you, I am one of your fans. I love you and I love your legacy. ṣùgbọ́n tí n bá ní mo fẹ́ràn ẹ̀, táwa dẹ̀ ń gbọ́ feedback nígboro tá a rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló kórìíra yín wípé ẹ fẹ́ràn Yorùbá, wípé àpò yín lẹ̀ ń jà fún. I can't defend you alone. It is you that can defend yourself nípa àwọn ìgbésẹ̀ tẹ́ bá máa gbé fún ilẹ̀ Yorùbá. Sir, you want to be the president of Nigeria. There's nothing bad in doing it. But kill assurance wípé ilẹ̀ Nàìjíríà tí ẹ̀ ṣì máa wà before 2023. Kill assurance. Answer. Tẹ́ ẹ bá tiẹ̀ wá ja ìjà yìí tá a ja jàǹgbara yìí tá a gba Odùduwà Republic. ṣé ó burú tẹ́ ẹ bá wá ṣe president Odùduwà Republic ni? You have the experience. tí ẹ ṣíwájú ká jìjà iná ká tiẹ̀ dá dúró. Aṣíwájú, ẹ̀yin fúnra yín mọ̀ yín pé gbogbo nǹkan tí Nàìjíríà fi ń jẹ́ Nàìjíríà ilẹ̀ Yorùbá ló ti ń jáde. When we are talking of financial background of this country, ilẹ̀ Yorùbá ni ẹ mọ̀. Mi ò nídìí àti máa fọ́ gbogbo ẹ̀ mọ́lẹ̀ fún pé nìkan. ẹ̀yin fúnra yín mọ̀ bàbá Aṣíwájú. ẹ gbé ìgbésẹ̀, ẹ gbéra, ẹ mú ìjà kúrò. ẹ gbàgbé bóyá ẹni yíya sí ní péjì kan, àjọ sílẹ̀gbẹ́ kan tàbí àjọ ṣe kinní kan. ẹ lọ bá àwọn tó yẹ kẹ́ ẹ bá. ẹ bá bàbá Ọbásanjọ́, ẹ jọ jókòó. ẹ pa àwọn ọba tó bá yẹ kẹ́ ẹ pè. ẹ pa àwọn top Yorùbá leaders tó bá yẹ kẹ́ ẹ invite.
ẹ gbàgbé gbogbo bóyá ìjà wà, àwọn tó bá yẹ kẹ́ ẹ pè láfẹ́nifẹ́re ẹ pè wọ́n, àwọn àti ó dá Afẹ́nifẹ́re àti àwọn new tẹ́ tó ń pariwo pé ó wà nílẹ̀, ìjà ló dé tó ní dòwe náà. ẹ jẹ́ kó ní kálukú ẹ pé àwọn tó bá yẹ kẹ́ ẹ pé ẹ sọ fún wọn pé Yorùbá o, àkókò ti tó, a fẹ́ lọ. Aṣíwájú, gbogbo nǹkan tẹ́ ẹ ṣe kò lè yọ tẹ́ ẹ bá gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ ọmọ Yorùbá. Ìyà ń jẹ wá náà, ẹ wo àwọn ọ̀dọ́ wa, ìyà ń jẹ ọ̀pọ̀lọpọ̀, ẹ wo ilẹ̀, gbogbo ọ̀nà ọ̀nà gbà fi ń jẹ wá níyà. Aṣíwájú, and you knew, gbogbo ọ̀nà náà fi ń jẹ wá níyà. Wọ́n gbalẹ̀ wa tán, ẹ wo inú igbó, gbogbo inú igbó wa Fúlàní ti kún bẹ̀. Anytime wọn kàn expect ni kankan give order, tíjà bá ṣẹlẹ̀ lẹ́ni gbams, wọn á pa gbogbo Yorùbá tán. Gbogbo inú igbó tán pamọ́ sí yẹn, they are with guns, they are with guns. Wọn kàn bẹ̀rẹ̀ sí ní jáde ni wọ́n máa pa ọmọ anybody lọ. Aṣíwájú, ẹ má wòran. Kí orúkọ yín kó lè bọ́ sí orúkọ àwọn akọni nílẹ̀ Yorùbá yìí, ẹ dìde, ẹ gbé ìgbésẹ̀. Bàbá Awólọ́wọ̀ gan tó gbìyànjú títí àwọn ọmọ Yorùbá sì ń sọ pé bàbá ò ṣètò, ká máa sọ pé ẹ̀yin tẹ́ẹ̀tẹ́ tí ṣètò iṣẹ́ tí bàbá Awólọ́wọ̀ ṣe. Ìbá ṣe pé a ti mọ̀ nípa àwọn yẹn ni, tó bá yẹ pé àwọn bàbá wa mọ̀, wọ́n bá má ti fi àyè sílẹ̀ kí wọ́n má jí Nàìjíríà papọ̀. Ìgbà tí Nàìjíríà dẹ̀ ti má jí papọ̀, ìgbà Awólọ́wọ̀ náà bá ti bẹ̀rẹ̀ ìjà yẹn, làbá ti jìjà yìí, tàbá ti gba òmìnira yẹn ká ti bá ti wá lọ. When Awólọ́wọ̀ was the premier of Western region, economically everything la fi dáa ju Indian lọ. I read it. Àwọn Indian wọ́n máa ń wá síbí wá wáṣẹ́ ṣe ni, and some people from Korea, wọ́n pè wọ́n ní Korea, wọ́n máa ń wá wáṣẹ́ ṣe ní ilẹ̀ Odùduwà ni, and they will pay custom duty kan tó lè wọ ilẹ̀ Odùduwà wa. We have the first television station in the whole Africa. We have the radio station, the first one in the Africa. The second university in the whole Africa, and the first in West Africa. Lẹ́yìn university tó wà ní Cairo ní Egypt, University Ìbàdàn is second in the whole Africa. Awólọ́wọ̀ ló ṣiṣẹ́ òun. What are we talking? Ìbá ṣe pé a ti mọ̀ ni, ìgbà táwọn Fúlàní ti yarí pé bàbá wa Awólọ́wọ̀ ò ní jẹ president, ìgbà yẹn làbá ti tọ́ ok, kò ní kálukú ká máa bá ti wá lọ, ká máa ṣèjọba wa láyé ara wa. Now ẹ wo bí gbogbo ẹ ṣe rí sí láti ìgbà tí bàbá Awólọ́wọ̀ ti kú, no development in Western state, in Yorùbá land, kò sí development kankan mọ́, kò sí. Cocoa House, the first skyscraper, lẹ́yìn láti ìgbà yẹn kò sí any other thing to join, nothing more. Ṣebí kòkó náà bàbá, àwọn kòkó rọ́bà àti kaṣú gbogbo ẹ̀ làwọn bàbá fi gbéra. Where are those things today? Àwọn èèyàn gan sáré ṣàgbẹ̀ kòkó mọ́, oníkálukú ti ń fẹ́ àwọn white collar job because there is no support. Tán bá gbówó sílẹ̀ ní Bank of Agric tán ní kán fi ṣiṣẹ́ àgbẹ̀, tí Yorùbá bá lọ́bẹ̀ tó lóun fẹ́ ṣiṣẹ́ òun, tó fún wọn every evidence pé òun fẹ́ ṣiṣẹ́, tí ò bá ní Hausa kan tó back ẹ up tó fún ní lẹ́tà lọ́bẹ̀, wọn ò ní fún lówó. Tán bá máa fún wọn lè fún wọn á ṣàánú ẹ̀, wọ́n fún ní bí 1 million naira, wọ́n ní kó lọ fi ṣiṣẹ́ òun, pé wọ́n á máa monitor ẹ̀. Ibi tó ti gba 1 million, ọmọ Hausa mi àwọnú báǹkì yẹn wá, á gba 10 billion naira jáde. Billion. Ẹ mọ̀, is what you knew. Aṣíwájú, tẹ bá ń rí gbogbo ẹ̀, tẹ bá ń sọjú nù, tẹ wò pé ẹ̀rí kankan wá tá à ń rí bí à ń rí, ó ń bà wá lọ́kàn jẹ́. Take a step. Make a decision. We are not one nation. Ẹ̀yin fúnra yín mọ̀, ṣé èdè wa dọ́ra ní, kí ló ń pè ní country? A nation. Orílẹ̀-èdè, èdè kan, one language. Tèmi àti Hausa bá wà nù mọ́tò tán bá ti plan wọ́n fẹ́ pa mí, mi ì lè gbéde wọn. Ṣùgbọ́n tọ́mọ Abẹ́òkúta, I am from Akoko, tọ́mọ Abẹ́òkúta bá ń sọ èdè tọ́m plan láti ṣe bí ní burúkú, màá gbọ́. Tọ́mọ Ìbàdàn bá ń plan tó fẹ́ ṣe kà sí mi, màá mọ̀. Tíjẹ̀bú bá ń sọ tiẹ̀ tí ó bá fẹ́ plan evil, màá mọ̀. Bóde ìjáwa náà tá a wá from Àkókò là ń sọ tiwa, ẹ gbọ́. There's no, kò sí yàtọ̀, gbogbo alájọ gbé èdè ara wa. Bá ṣe ń sọ yẹn ló yàtọ̀ díẹ̀díẹ̀ síra, gbogbo alágbọ́ èdè ara wa. Kò sí.
Èkìtì bá sọ tí ẹ̀ gbọ́ nítorí pé lórílẹ̀‐èdè kan nìyẹn. That is how it is in China. Bó ṣe rí ní India nìyẹn, bó ṣe rí ní England nìyẹn, bó ṣe rí ní Korea nìyẹn, bó ṣe rí ní Japan ní and many advanced countries, in Canada, in US, in France. Wọ́n gbọ́ èdè ara wọn náà ṣe jẹ́ orílẹ̀‐èdè ńlá. We cannot continue to be a slave under Hausa Fulani, Your Excellency. We beg you, stand up for us. Ṣùgbọ́n ẹ wá gbọ́ o bàbá. Tẹ́ bá wá kọ̀ tẹ́ lẹ́ẹ̀dìde tẹ́ ẹ̀kọ́ etí ikú, the youth will rise. Àwọn ọ̀dọ́ á dìde. Táwọn ọ̀dọ́ bá dẹ̀ ti dìde bàbá, ó máa léwu fún yín. Ó máa léwu táwọn youth bá dìde. Àwọn youth ti dìde already, wọ́n ti ń ṣiṣẹ́ lọ. But the respect is there. A fi ọ̀wọ̀ yẹn fún yín. When it get to a certain stage, tán bá lé ewúrẹ́ kan ògiri, á yíjú padà máa bu ẹni tó bá ń lé, á máa bu jẹ ni. We are fed up. We are tired. We are tired. Ara kan wá, aṣíwájú, ara kan wá, ẹ jà fún ilẹ̀ Yorùbá. A fẹ́ dá dúró. A fẹ́ ṣèjọba ara wa. There must be changes.